káàbọ̀ lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ Rẹ̀mí Táíwò welcome on board bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ má bá pín ètò yẹ tí pín mo ti rí mo bí àwọn tó ń ṣe ẹ̀ bí ẹ̀ tó ń ṣe ẹ̀ tí pọ̀ ẹ bá pín ètò yìí káàkiri torí ọ̀rọ̀ tàbí sọ̀rọ̀ lè pọ̀ rẹ̀ gbọ́dẹ̀ àfẹ́sọ̀rọ̀ pa àwọn olùtẹ́lẹ̀ Yorùbá àbẹ́bí tá à ń bọ̀rọ̀ lọ bá àbáyé ti gbé gba Yorùbá nation ọ̀dọ́ tá a lè gbé gba ogun tẹ́tẹ́ gba Yorùbá nation and then unity láàrin àwa ọmọ Yorùbá kàrò jíire láàrin àwa tí àwọn ti fún Yorùbá nation we need unity. Well, it's going to be very important. But without unity, I need to be on. I need the unity láàrin wa because tàbá kan pé àjọ ń ṣe so gbogbo nǹkan bẹ́ẹ̀ la máa tí wọ́n lọ lẹ́yìn so ẹ lè mọ̀ bí tí a kò sí because mo sọ fún yín pé rí mi lẹ́nu ẹjọ́ ìta yìí pé mo fẹ́ máa jáde no ọgbọ́n tá a máa fi gba Yorùbá nation yìí ọ̀nà lọ́wọ́ lọ́rẹ̀ gbígbà tá a fi gba iṣẹ́ ìlànà ṣe tẹ́ bá ti rí wa mo sọ fún yín mi ní máa jáde bí tẹ́lẹ̀ mọ́ no ẹ̀kọ́ kan lẹ́wọ̀n arí mi ẹ̀kọ́ kan àdèmọ̀ àṣìṣe lọ lábẹ́rẹ̀ pé òkè ògbọ́n ọ̀nà ọ̀làrí gbígbà òkè ẹ̀ka ṣe báyìí wọ́n pé Yorùbá ní ẹ̀tọ́ wà nílẹ̀ iṣẹ́ ńlá ní ẹ̀yẹ yàn mí ibi tí mo wọ́n jú yìí mi ò lè sọ pé ìgbà báyìí àsìkò báyìí ọjọ́ báyìí bọ́ mọ̀ pé Olúwa ti ọdẹ pé a máa gba Yorùbá nation yìí bó ti torí pé iṣẹ́ pọ̀ lẹ́ rẹpẹtẹ la fẹ́ ṣe iṣẹ́ pọ̀ lẹ́ gan-an rẹpẹtẹ àdé àwọn olùtẹ́dẹ̀ kúnlẹ̀ rẹpẹtẹ tó ń fẹ́ kó ṣeé ṣe tó fẹ́ kó ṣe wọ́n pọ̀ gan rẹpẹtẹ àwọn tírítọ̀ ilẹ̀ Yorùbá wọ́n pọ̀ gan tó pé wọ́n fẹ́ kó ṣeé ṣe so iṣẹ́ pọ̀ lọ́rùn wa ta fẹ́ ṣe it's not about coming online talk every day no a gbọ́dọ̀ wá ogbón tá a máa fi ṣe tẹ́ pé wọ́n ní jẹ́ amáyé wọ́n ní báńkì ọ̀ṣọ́ àìjẹ́ lọ́wọ́ ti bí Olúwa ti ọ̀dẹ́ pé a máa gbá kínní yìí Olúwa sọ pé a máa gbá ẹni ìrọ̀bádé institution máa ń jáde ni pé a máa gbá bọ́t àwọn olùtẹ̀kùn tó wà láàrin wa lóluwà kó bá wọn wíná tó wà nílẹ̀ Yorùbá tí ò fẹ́ kó ṣeé ṣe má bínú mo rántí wọn kan ni o yes àwọn olùtẹ̀kùn tó wà láàrin wa nílẹ̀ Yorùbá Olúwa ti máa lé wọn dànù Olúwa lè ti tú àṣírí wọn díẹ̀ look at Fani Káyọ̀dé yeah Jesus Christ give me my phone oh God there's something very beautiful but my pay right start clean that lẹ́kọ̀ọ́ yẹn kí ló ti pé wọn kọ́ mọ́ gbàgbé kí ló kọ́ mọ́ online níbí Fẹ́mi Fani Káyọ̀dé traitor kò dé sára yẹ sọ́dà ọmọ Yorùbá àwọn tó pè ní wọ́n gbọ́ pé ọmọ àlè Yorùbá I'm sorry language mo máa lò lálẹ́ yìí máa nígan language tẹ́ kì í bá lẹ́nu mi ni tí ẹ̀ sọ́yìn máa gbọ́ lẹ́nu mi lẹ́ máa gbọ́ lẹ́nu mi lálẹ́ because inú ń bí mi gan ni torí pé ọdún kò yẹ kó surprise mi náà ìwà tí Fẹ́mi Fani Káyọ̀dé tó hù kò yẹ kó jọ mi lójú torí pé ó fi jọba bẹ́ẹ̀ ni mo sọ fún pé ohun tó máa gbọ́ lẹ́nu lálẹ́ yìí ní ẹ̀sìn ẹ̀kọ́ máa gbọ́ lẹ́nu mi because ó ti dásìkò tẹ́ pé a gbọ́dọ̀ máa sọ òótọ́ ọ̀rọ̀ nílẹ̀ Yorùbá a gbọ́dọ̀ mọ àwọn ọkùnrin pé wọ́n pé bí ìwà ọmọ àlè Yorùbá because Fani Káyọ̀dé ó wà bí ọmọ àlè Yorùbá àwa Yorùbá a máa ń wà an integrity ìṣe pé nǹkan kan fẹ́ jẹ lórí èmi tí wọ́n wájú yìí sí kí ẹgbẹ́ mi ò lówó náà mi ò lówó ọlọ́run má jẹ mi ìtàníkà but mi ò lówó but wọ́n ń ṣe lóge tó gé jẹ ìwọ̀n gbadá ló máa fún yàn kí wọ́n wà òkè pẹ̀lú ẹ̀ but Fẹ́mi tó ní nǹkan tó fẹ́ jẹ kò jẹ́ kó ní common sense kan kò ní integrity Fẹ́mi Káyọ̀dé tẹ́ bá ti fún jáde gbé fún lówó lọ́wọ́ báyìí kò lè gbé máìkì síwájú ẹ̀ wọ́n máa kàbí bàkà ní tó bá fẹ́ mú Fẹ́mi Káyọ̀dé ṣáà gbé owó kówó dání kó lè gbé máìkì síwájú ẹ̀ ó máa kàbí kẹnẹrí ni ó máa gbo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 gbò lọ ní yàgbẹ́ náà inú ṣẹ́mọ̀ so ó ṣó pé ìwà ọmọ àlè wà lára ẹ̀ ìwà ọ̀dàlẹ̀ Yorùbá wà lára ẹ̀ ó jogún ẹ̀ lọ́wọ́ bàbá àti ẹni torí pé bàbá àti ẹni náà dálẹ̀ Yorùbá mo sọ wípé nǹkan tí ẹgbẹ́ lẹ́nu rẹ̀ ẹ̀ẹ́dẹ́sọ̀rọ̀ máa gbọ́ lẹ́nu rú èmi torí pé
àwọn ọkùnrin mi ló máa ń fà á. But Fani Káyọ̀dé is mi ò sọ pé ó ní right as láti sọ pé òun ṣe Yorùbá nation. Ó ní right àti join ní political party bá wù ú. Nobody comfort anybody kó ṣe Yorùbá nation. Man campaign against yẹn. You cannot force me to campaign for Yorùbá nation. You cannot force me gbé mi lọ pé mẹ́kọ̀ọ́ náà Nàìjíríà. Nobody, we don't have the right to force anybody. But Fani Káyọ̀dé torí pé ó fara hàn bí ọ̀rẹ́ wàhálà tí ọ̀tá ló jẹ́ fún wa. Mo tó fi ń dùn mí nìyẹn. Ó fara hàn bí ọ̀rẹ́ bọ̀ ọ̀tá ló jẹ́ fún ilẹ̀ Yorùbá. Ṣé mi yé yín? Ó fara hàn bí ọ̀rẹ́ but ọ̀tá ló jẹ́ fún ilẹ̀ Yorùbá. So tí ẹ bá lè ní tí mò ń sọ̀rọ̀ báyìí ẹ má bínú láti pé ṣé Akọgun ló sọ̀rọ̀ báyìí. Tàwọn ọba náà yìí ń bọ̀ o, mo ń bọ̀ lórí àwọn ọba o. Lórí kéèmí tí mo jókòó síwájú yìí mo sọ pé ẹ má bọ́ bá o, ẹ má bú wọn o, ẹ respect wọn o, ẹ má ṣépè fún wọn o, ẹ má ṣe kọ́kọ́ fún wọn o. Èmi tí mò ń sọ lélẹ́yìí. Tàwọn ọba náà ń bọ̀. Àwọn ẹni tẹ́ ń flash yẹn ẹ stop àdúrà flag wa mi ẹ má flag mo ti pé ẹ flag ẹ ń try àti jákè náà wálẹ̀. Bẹ́ẹ̀ kò flag bẹ́ẹ̀ flag lọ́wọ́ mẹ́ta ẹ pé bá fẹ́ jáde mo lè jáde lẹ́mẹ̀wàá bá fẹ́ jáde lẹ́mẹ̀wàá mo lè má jáde lẹ́mẹ̀wàá. The flag bá fẹ́ tí bá try to first stop me ní stop nǹkan tí ò yẹ yìí nìyẹn tẹ́ bá dẹ̀ frustrate mi gbọ̀jù máa ń lọ jáde lórí YouTube àwọn èèyàn tó wà mẹ́wàá kí wọ́n pàdé mi lórí YouTube mo tọ́ mi lẹ́kọ̀ọ́ mo ní ẹ subscribe lórí YouTube channel mi David Hamilton Voice 234 on YouTube. On YouTube. Come here, over to me. Tí máa ṣe tán, máa post kíní kan sórí wall mi nípa I will forward it to my wall nípa nǹkan tí torí pé ó pọ̀ gan bíi. Tí máa ti máa fún àṣírí gbogbo ilé ayé bàbá Fani Káyọ̀dé kò ní Fani Káyọ̀dé gbogbo bó ṣe dalẹ̀ Yorùbá gbogbo nǹkan tó ń ṣe fún Yorùbá you know everything fúnlẹ̀ Yorùbá I'm still coming back tó pé mo gbàgbé lẹ́kọ̀ọ́ mo fẹ́ sọ́ọ́ kí n lẹ́kọ̀ọ́ yẹn pé mo fẹ́ kà sí létí ni bọ̀tẹ́ ó pọ̀ gan-an níbí ṣẹ̀mọ́ orúkọ yẹn náà ó pọ̀ gan-an níbí gbogbo ìwà tí bàbá Fani Káyọ̀dé hù bóyá petition man kan ní bank tó pé wọ́n yá loan lọ́wọ́ ẹ̀ tí ò gbà tí yóò yá ní tó yá loan gbogbo bó ti lọ competition against ẹ̀ gbogbo ẹ̀kọ́ ata máa gbéra fún yín bí so ìkan nígbà tí Fani Káyọ̀dé ń ṣe yìí kí epo kò bẹ̀rẹ̀ sí ṣe ó àjogúnbá ni because Fani Káyọ̀dé tó lọ sọ́dọ̀ Sunday Igboho tó jókòó sọ́dọ̀ Sunday Igboho tó pé my brother whereas ó wá finú filẹ̀ láti mọ gbogbo nǹkan tó happen gbogbo nǹkan tó à ń ṣe ó dẹ̀ ń report back to bí mi ṣe rí yẹn tó àwọn ọ̀gá ẹ̀ lọ́rùn yẹn ó fa hàn bí ọ̀tá bí ọ̀rẹ́ ẹ̀dẹ̀ pé Sunday Igboho ìsọmọ̀tẹ́ pé inú ẹ̀ mọ́ Sunday Igboho àti jábọ́ fún Gani àti jábọ́ lọ́wọ́ ọ̀nà báyìí làwọn gbégbà báyìí làwọn gbégbà báyìí àti jábọ́ ìbọ́sí ó di pé èèyàn gidi lé lọ́wọ́ bá àwọn èèyàn gidi máa yìí àti jábọ́ fún Fani Káyọ̀dé àti lọ sọ gbogbo Sunday Igboho fún àti lọ sọ fún wọn ní ọ̀dọ̀ àwọn ọ̀tá wa náà yẹn àti jábọ́ àti sọ gbogbo ẹ̀ fún wọn owó plan wa gbogbo nǹkan wa gbogbo dáa ṣe àti lọ sọ fún wọn torí pé ìgbà tó wá gbà tí gbogbo èèyàn criticize ẹ̀ dáàmì mo pẹ̀lú àwọn tó ń gbé kẹ́mà criticize ẹ̀ gbogbo ẹ̀ èèyàn lè change ó jẹ́ politician mi ìgbógun lè change mo pẹ̀lú àwọn tó go against àwọn tó criticize ẹ̀ jẹ́mọ̀ mo pẹ̀lú àwọn tó ń gbé filẹ̀ I believe mo fi bí pé ó ti change gbogbo wa ẹgbẹ́ mi ò ń parọ́ èmi ò ní integrity mo pẹ̀lú gbogbo àwọn criticize ẹ̀ mi ò fẹ́ kọ́ criticize ẹ̀ dáàmì ẹ̀ mo rò bóyá èèyàn gidi ni gbogbo ṣe wá ẹ dẹ̀ pé Sunday Igboho tí gbogbo yín mọ̀ tẹ́ bá lè ṣó ẹ̀ pé ẹ lọ́ọ̀ fún Sunday Igboho gbogbo tó wà náà lè máa sọ jáde fún yín ká lè náwó ọ̀sẹ̀ tí Sunday Igboho gbogbo tó wà nú ẹ̀ gbogbo ẹ̀ ló máa sọ fún yín you cannot be surprised gbogbo tó wà sí Sunday Igboho tá ló mọ bó ti wá who do you trust
Do we trust people like Gani Fẹ́mi Káyọ̀dé pé òun náà kò ní nǹkan tó lọ sọ torí pé gbogbo àwọn ìlú ń bàjẹ́ tó ń bá mu ọ̀dàlẹ̀ ní Fẹ́mi Káyọ̀dé ọ̀dàlẹ̀ Yorùbá ní Fẹ́mi Káyọ̀dé ọmọ alẹ́ Yorùbá ní Fẹ́mi Káyọ̀dé alálẹ̀ Yorùbá dẹ̀ ti ṣe èpè fún Fẹ́mi Káyọ̀dé kì í ṣe ọwọ́ yìí kì í ṣe lọ́wọ́lọ́wọ́ ìjẹ́ kí Fẹ́mi Káyọ̀dé kó sọ pé òun fẹ́ lọ darapọ̀ mọ́ àwọn tó fìyà jẹ ilẹ̀ Yorùbá tó dúró sẹ́gbẹ̀ẹ́ wọn tó dúró sókè it's not tó wáyé pé ó ti ṣe pé kò tiẹ̀ súnmọ́ wa rárá kò bá má dùn mí ká kò wá súnmọ́ wa kó fara bí ọ̀rẹ́ kò bá má dùn mí. Obama dùn mí thank you bàbá mi Ọmọ́tọ́ṣọ́ you see wọ́n ti bóyá pé rìkọ́dì sápò you see it nígbà lótú ó lè jẹ bẹ́ẹ̀ Mr. Gbenga welcome on board Sherry Fẹ́mi Káyọ̀dé I'm telling you ẹ̀yin èèyàn ọmọ Yorùbá ìwà bàbá ẹ̀ ló ń hù bàbá ẹ̀ fẹ́ yáwó ní báǹkì kan federal kíní kan báyìí ó wá di pé ní time MPN pé sí ní time MPN náà ní bàbá ẹ̀ throughout the MPN era ṣẹ́rí màá gbé sórí yẹn wá fún yín dáadáa torí pé ìbànújẹ́ jáde lẹ́kọ̀ọ́ yẹn àwọn kan tí wàá lọ pè ní along the line wà wọ̀ gbogbo àwọn kan fẹ́ gbá Fẹ́mi Káyọ̀dé fẹ́ gbogbo ìwà kẹ́lẹ́ mọ̀ pé fẹ́rẹ́ mọ́gẹ́ ìbànújẹ́ yẹn bàbá rẹ̀ fẹ́ yáwó lọ́wọ́ ó ń tọ́ ìyẹn wá yá lówó tán pé lọ competition fẹ́ yá lónìí pé competition máa yẹn ní bàbá tiẹ̀ this Fẹ́mi o tó Fẹ́mi ọ̀dàlẹ̀ Yorùbá ni bàbá tiẹ̀ náà àwọn ló da Akíntọ́lá ló da Awólọ́wọ̀ ló da gbogbo wọn so ó jẹ ogún ẹ̀ lára bàbá tiẹ̀ ní ìwà ọ̀dàlẹ̀ yìí Fẹ́mi Káyọ̀dé bá fún lówó bàtó iṣẹ́ pẹ̀lú Ọbásanjọ́ náà níta ìjọ ló pẹ̀lú bàbá Ọbásanjọ́ ẹni táàmì bóyá máa ń black bàbá ń gẹ́gẹ́ black gbogbo ẹni táàmì wọ́n ti gbó jẹ́ mo sọ fún pé tẹ́ bá fẹ́ kí Fẹ́mi Káyọ̀dé ó lè ṣiṣẹ́ fún èṣù láti jẹun ẹ ṣáà fún ní owó kẹkọọ oṣù lọ́wọ́ báyìí kẹtẹ gbé máìkì síwájú ẹ ó máa sing lọ ní ẹ rí àná bàtà níta bí ẹ bẹ́ẹ̀ náà yìí tó belebelebelebele kò ní ìtìjú ẹyọ kan báyìí ìtìjú ẹyọ kan báyìí kò ní ìtìjú ẹyọ kan báyìí kò ní integrity now ó wá tẹ́lẹ̀dọ̀ Hausa ó tẹ́lẹ̀dọ̀ Yorùbá ó tẹ́lẹ̀dọ̀ Ìgbò ọmọ àlè Yorùbá ní Fẹ́mi Káyọ̀dé Ọlọ́run alágbára ó máa tú àṣírí àwọn Yorùbá míì tó farahàn bí ọ̀rẹ́ fún wa Olúwa náà máa tú àṣírí one by one tá a mọ̀ pé ọ̀tá ni wọ́n. Tell me what do you think will happen to Sunday Igboho? Tell me how do you think bẹ́ẹ̀ náà gbé wò fi tó bá gbọ́ pé Fẹ́mi Káyọ̀dé tó wá jẹun léwu tó ti wẹ̀ léwu tó wá jẹun pé tó ń pè ní ẹ̀gbọ́n òun tó ń sọ gbọ̀ngàn nù fún tó program tó plan tó ń sọ fún pé Fẹ́mi Káyọ̀dé tó wá jókòó tó Buhari tẹ́ pé àwọn èèyàn tó Buhari tẹ́ pé àwọn olóró àwọn èèyàn wá kó wá pààyàn sílé Sunday Igboho wọ́n pàṣẹ sílé Sunday Igboho Buhari is Commander-in-Chief of Armed Forces. DSS, they are under Buhari. Buhari is Commander-in-Chief. Wọ́n pa ọmọdé wa kí ló dá. Wọ́n pa àyàn sílé olóyè Sunday Igboho. Àwọn bọ́ọ̀sì Buhari. Sunday Igboho tí wọ́n pè ní brother lélẹ̀. My brother, my brother jẹ́ mú tó bọ́nà fún ẹ tó sílẹ̀ fún ẹ. Ọmọ yẹn wà ní detention. Gbogbo nǹkan yẹn ó bàjẹ́ wọ́n bá nǹkan náà jẹ́ wọ́n tún pààyàn sílẹ̀ wọ́n tún lé kiri ọmọ èdè ìlú bàbá ẹ̀ ó wà ní detention bẹ́ẹ̀ sì kò lè
kò lè ṣe wọn tó gbogbo èèyàn ṣe àbí ẹ tó wà lẹ́wọ̀n lè ṣe wọn tó gbogbo èèyàn ṣe ni ó lè sọ gbogbo wọn tó ní gbogbo oúnjẹ àfúnlẹ̀ bàbẹ́ ìwọ tó fi pé wá bá bí ẹ̀gbọ́n bí aráalé ìwọ yẹn gangan ló wá dà tẹ́ẹ̀mì ìbáraẹni Sunday Igboho ṣe máa fi ìjọba wà lẹ́nu tájọ́ ìgbà fẹ́ trust pé Yorùbá máa sọ kíkọ fún yín lórí ètò yìí tó pé ìlọ́ọ̀bù nílà akáyà ni wọ́n gbọ́n ní máa ń sọ ẹni mo sọ kíkọ fún yín Ààrẹ Gani Adams máa defend ẹ̀pá any day anytime kò jáde kọ́ gbọ́dọ̀ tí ló ń jáde mò ń sọ fún yín ó mọ Yorùbá bẹ́ẹ̀ ni mo wó mo ń pariwo ń bì lójúmọ́ lọ́tà ẹ̀mí mo pariwo ń bì wọ́n tó pé nǹkan tó fẹ́ gbọ́ àwọn ọmọ tó ń bẹ̀rù lélẹ̀ nǹkan ló sọ fún mi lé pé àwọn ọ̀dàlẹ̀ Yorùbá pọ̀ rẹpẹtẹ màá yọ̀ lọ́mọ ń wẹ̀ yẹn ni wọ́n tó fi sọ́sẹ̀ pé Yorùbá tí Yorùbá bá ti yára ìwọ̀n jẹ́ tó yẹ pé ààrẹ jáde ń dànù ààrẹ àwọn àkirikiri mọ́tò ọmọ yẹn àwọn àkirikiri by now tí a wọ̀ ju ọ̀dẹ̀ máa pa ni torí pé ṣé irú àwọn eléyìí lòun fẹ́ trust one for ìgbà fáyọ̀ dé yìí tó dalẹ̀ Yorùbá tó dalẹ̀ Oòduà wọ́n pa àwọn èèyàn ẹ ìyà ń jẹ àwọn èèyàn ẹ wọ́n pa èèyàn sílé àbúrò ẹ tí wọ́n pẹ́lẹ́ jẹjẹ oúnjẹ mu tẹ̀lé ohun tó sílẹ̀ fún ẹ ìyẹn ò tiẹ̀ mú ìfẹ́ rárá o tó bá lọ gbé agbádá orí tó kò gbé sọ́run wà lọ dúró de sípẹ̀ tó fi àjẹlẹ̀ Yorùbá tó jílẹ̀ pẹ̀lú Yorùbá what do you want to tell me tàbí pẹ̀lú Yorùbá ẹni integrity ẹ bá ṣe ètò yẹn jọ̀tọ̀ lọ́hùn àpọ̀jù báyìí lọ kí ló dé kí ẹ pé mo sọ fún mi pé tó bá tó show mi ẹjọ́ the only thing you can do for me is to share my show but I have never one day come and beg for money I have never one day come and pé kí ni owó wá sí mi pé ẹjọ́ ẹdẹ náà tó wọ́n fún mi fẹ́ ṣe studio mi wọ́n fẹ́ ṣe kí ni kan àmúṣerú ẹ̀rí Yorùbá lèmi wọ́n á ń jà fún tó ti má dẹ̀ ń ṣe show ẹ tó bá fi pé òun nífẹ̀ẹ́ Yorùbá tó bá tó show mi the only thing you can do for me is to share my show so that afẹ́kọ̀ọ́ débi tó kọ́ dé it's not about kọ́kọ́ kàmá wo bí bẹ́ẹ̀ mi ò ṣe television this is reality wọ́n àti mo ti gbé gbá wá pé ẹjọ́ á fún mi lówó ẹ wá mi ní kankan mo fi pé iṣẹ́ tá à ń ṣiṣẹ́ gbogbo wa ni tàbájẹ́ rí ọ̀kan tá a lè gba gbójú jáde this is the code for us to share the show this is reality is to share the show it's not about just pé mi ò lè share ẹ̀ náà torí pé iṣẹ́ tá à ń ṣe táwọn rich life àtà gbójú jáde iṣẹ́ gbogbo wa ni àbí ever see me pé this is my account number please give me some amount I want to bring my studio I need money I've never plan my dead body abẹ́ development tó ṣe rẹ̀ ní ṣe rẹ̀ rí the only thing I come here for pé bí báyìí máa gba Yorùbá nation integrity lè Yorùbá gbogbo wáyé máa bí Yorùbá lè lò wá fún yẹn so nígbà dẹ̀ ṣe mo need help gbogbo yín the only help mo need lọ́wọ́ yín pé share the show and I don't believe pé mo wọ́yẹ kí n máa bẹ̀bẹ̀ fún kẹ́tọ́ share show that is the only thing máa sọ òun kí pé tí èmi ò pé máa jẹ́ máa ní skeleton kan ọ̀dà mi nílé lẹ́nu ọ̀rọ̀ kí wọ́n gbójú jáde láti máa sọ pé ẹni tó bá ní àká nọ́mbà mi dání tó bá bò mí láṣìírí kó ló wà ní bò láṣìírí tó bá kó mo gba kọ́pọ̀ rí wọ́n tí mo ti ṣe ṣó rí tí wọ́n yà fúnlẹ̀ Yorùbá yìí ní bá ní skeleton mi lẹ́nu ọ̀rọ̀ tí pé mo sọ pẹ̀lú confidence máa sọ pẹ̀lú confidence lójúmọ́ yìí pé I'm not here for money àmì ẹ̀pọ̀ bá Yorùbá nation mo ti sọ fún pé mi ò dẹ̀ ní gbá yọtí máa jáde fún fẹ́ kọ̀ọ̀tẹ́ fẹ́ lẹ́sọ̀ ẹ má vote fún mi ẹ lo kí ni mo tẹ́ lo against mi pé ìkòtò no ẹ lo against mi máa sọ all the time kò tí mo máa sọ máa fẹ́ show tí máa ti jáde ọdún máa jáde pé mo fẹ́ gbàpọ̀ tí Ìgbòho mo fẹ́ di ordinary councillor mo ní kẹ́ni pé ẹ pè mí lólè ẹ pariwo lè lé mi lórí mo ló máa fi ń dùn mí when I do my show tẹ bá wá tẹ bá fi gbẹ̀yìn nífẹ̀ẹ́ Yorùbá don't you can do to share it tó tán that is the only thing I need from you guys ìkòtò mo ti fún lọ́dọ̀ ọmọ Yorùbá nìyẹn dáì lóyún tí mo ní lọ́dọ̀ ọmọ Yorùbá torí pé mò ń risk life mi pẹ̀lú àwọn tó kù mo ń gbójú yáde mọ́ṣọ́ mo ní wọ́n ṣe mo ti fi ẹ̀mí mi lélẹ̀ fún Yorùbá tó tó ń ṣe ṣe fún mi pé mi ní ìdówó yín ẹ̀ṣẹ̀ àṣẹ omi Olúwa ló ń bùkún yàn àdìbà kí irú àwọn ajẹgúnjẹrà ilẹ̀ Yorùbá yìí kó máa bàbá jẹ́ tó ìyà ń jẹ àwa Yorùbá àwọn Fani Káyọ̀dé yìí tó torí owó tó ń ta ìrántíràn wọn tó ń pa àwọn èèyàn wọn lọ tí wọn ò rí tó pé nǹkan tó fẹ́ jẹ ṣé kò ní máa bá ní kò ní máa bà yàn jẹ òun lè kí bínú jáde lálẹ́
dàbí mo sọ pé mo fẹ́ kó ìfẹ́ máa jáde pọ̀ mọ́ ẹ̀kọ́ kan fẹ́ jáde because pé ó ń ba ọkàn mi jẹ́ tí mo tún rí àwọn ọba wa táwọn kọ́ máa ṣe pé mo máa bù káwọn ọba kan tó ń jáde tó ń condemn àwọn tá à ń sọ Yorùbá tá à ń ṣe Yorùbá nation so that the king ṣe ní sọ pé ẹjọ́ o ẹ má bu o ẹ má ṣe pé fún wa o ẹ má ṣe bọ́n fún o ẹ má ṣe bá kan ọkọ èmi tó wà yí máa sọ tí mo gba ọ̀tá tí mo dúró review àmì drop lé wọn lórí pé ẹ jẹ́ ká integrity tí máa rò wọ́n ṣe inú mi fẹ́ dùn inú mi ò lè dùn torí pé àwọn bàbá yìí láti bèèrè ẹ̀ka bá wọn níbi là ń bá gbà yíyí gbogbo àwọn ọba wa o kí gbogbo àwọn ọba wa àwọn ọba dada wa o àwọn ọba dada wa o a sọ àwọn ọ̀dàlẹ̀ ọba ilẹ̀ Yorùbá o adẹ̀tìmọ̀ Olúwa ti tú àṣírí àwọn ọba yẹn sìn àwọn ọ̀dàlẹ̀ ọba ilẹ̀ Yorùbá. Thank you, Mr. Ola Obushola, my friend from Abuja, the celebrity photographer from Abuja. Welcome on board, Chola Obushola. Share gbogbo nǹkan tí brother Ifá ní Káyọ̀dé ń ṣe pẹ̀lú àwọn ọba ilẹ̀ Yorùbá àwọn ọ̀dàlẹ̀ kan ní ọba ilẹ̀ Yorùbá tí èmi ń jà fún lójoojúmọ́ ẹ má bu àwọn ọba yìí ẹ má bu àwọn ọba yìí tèmi ń jà fún lójoojúmọ́ tí mo gba ọ̀tá lé lórí táwọn ọ̀dọ́ pé mò ń jà fún àwọn ọba yìí ló tún dojú tì mí bá ní wọ́n pé bàbá Olúbàdàn wà ń bẹ̀ wọ́n ka gbọ́n ọba ní ìmọ̀ kò fẹ́ sọ mọ́ ní ìmọ̀ kò fẹ́ sọ mọ́ ojú tì mí ìyá wa Esther Agẹ káàbọ̀ sẹ́yìn tó God bless you ma ojú tì mí pé àwọn bàbá yìí wá pé àbá yìí lójú tì mí ṣé ẹ ti wá rí òótọ́ ẹ ti wá rí ojúlóde ń sìn àwọn Afẹ́nifẹ́re tẹ̀yìn ń bú tí wọ́n ń bú ṣe pé àwọn nìkan lóòótọ́ ilẹ̀ Yorùbá wọ́n sọ wípé tó dàjọ lóòótọ́ ilẹ̀ Yorùbá àwọn Afẹ́nifẹ́re bàbá yẹn lóòótọ́ ilẹ̀ Yorùbá wọ́n sọ fún yín ṣe pé àwọn nìkan ló sọpọ́tì wa díẹ̀ sí àwọn tó kù àjẹgúdújẹrá ni wọ́n ìgbà tó fẹ́ jẹ náà ń wá kiri kí ọba kan dìde ó yẹ kó ń dákẹ́ ẹnu wọn ni kò yẹ kó ń tiẹ̀ sọ̀rọ̀ rárá iṣẹ́ mọ̀ kò yẹ kó tiẹ̀ sọ̀rọ̀ rárá kò yẹ kó tiẹ̀ sọ̀rọ̀ rárá pé àmọ́ pé àdọ́gbàgbà lágbàgbà yẹs ẹ̀kẹ́ dákẹ́ ẹnu yín tẹ́bà tẹ́lẹ̀ pé kẹ́kẹ́ pé ìbá tẹ́kẹ́ dákẹ́ ẹnu yín kiri pé kẹ́ni wà condemn àwọn trans Yorùbá nation pé ànípa àwọn kan bẹ̀ pé Yorùbá ló máa lose kẹ́ni wà condemn wa ọba ilẹ̀ Yorùbá and you expect me tomorrow kí wọ́n ká bí èsì èpè máa fi kú ń tọrọ èpè wọ́n á láì dàgbà no matter how kí àwòrán dá tí máa fi ṣe kí nǹkan tí Yorùbá ìwọ̀n dàgbọ̀dọ̀ pálọ̀ ọmọ Yorùbá máa yá walk away pé mi ò lè èmi kọ́ mi ò lè dọ̀bálẹ̀ mi lè ṣíbìlà fún ẹ o ṣe kábíyèsí tèmi mi ò lè respect ẹ but that's the only thing I need from you kò support yẹ Yorùbá kò bá yẹ kí yẹ jẹ Yorùbá kò tó wà mẹ́fún ni ẹ tó bá tiẹ̀ lè sọ̀rọ̀ o lè máa support underground ẹ wá di pé ẹ̀yin ọba Yorùbá lè tó wá ń go against wa yes hashtag don't be like Fani Káyọ̀dé God bless you. This man, Salah, God bless you. Only hashtag don't be like Fani Káyọ̀dé. Keep up with my color. That's another slogan. That's a very good one. Hashtag don't be like Fani Káyọ̀dé. Come up with odidi adẹ́tẹ̀ nílẹ̀ Yorùbá. Yorùbá ò gbà, Ìgbò ò gbà, Hausa náà ò gbà. You don't trust him. They don't trust him. They don't want to keep him. They don't want to pray. And the man you bele. On fait go back. Mo je fún pé e ka keji e ka ko fún ni on díẹ̀. La la pa no mo. La to le pa mo je fún wa. They don't trust him. I'm not buying my brother. I'm not buying disappoint me. I'm telling you. It's why Baba Olúbàdàn sí kí ló tó wá. That man is Baba millionaire Baba yẹn. This that local Yorùbá nation lé ní
mo ta fẹ́ kó di ẹ̀jẹ̀ kọ́ta wa ibẹ̀ láì ibẹ̀ ló máa jẹ́ kọ́ta Yorùbá nation òun ọ̀dẹ̀ ló máa jẹ́ ọba ní irú bẹ́ẹ̀ yẹn ẹ wo the draft constitution láti jáde láti Sunday yàrá lọ́jọ́ náà táyì ẹ wo báyìí gbé àwọn ọba sókè bẹ́ẹ̀ agbátá àwọn ọba ọ̀ní á gbé àwọn ọba ẹ̀ sí òkè bẹ́ẹ̀ ẹ lọ wò náà the draft constitution láti ṣe ní Sunday alliance. Thank you Adenike Shiloye ẹ lọ wò náà ẹ lọ wò báyìí package àwọn ọba yẹn báyìí package àwọn ọba yẹn ẹ mọ̀ kọ́ta fún ẹ ṣe gbogbo ìjẹ́ pàtí ni ẹni ní draft constitution náà ní in case o tó ẹ pé ẹ bá gba Yorùbá nation o náà má tiẹ̀ lo ẹ wọ́n máa lọ́wọ́ pé wọ́n tiẹ̀ lo constitution àgbélẹ̀ wọ́n ì máa irú yẹn lásán àti fún wọn láyé ìbẹ́ ókè o wọ́n máa lò ẹ àwọn ọba wa o kò ní lágbára kò ní wọ́n lè ọba lè call fún impeachment president kò sí ẹgbẹ́ tó lè yọ ọba àfọwọ́n aráàlú nìkan ni gómìnà kan lágbára kó fẹ́ yọ ọba gbogbo àti package nínú the draft constitution Yorùbá nation àwọn tí àwa ń jà fún nìyẹn torí kò ń jẹun lọ́wọ́lọ́wọ́ sí ṣé a gbọ́dọ̀ sọ̀rọ̀ tó yẹ ká sọ ní because tàbá lọ sọ̀rọ̀ tó yẹ ká sọ àti gbé integrity ọmọlúwàbí sì ti bá nìyẹn a gbọ́dọ̀ sọ̀rọ̀ tán bọ́ mọ́ nǹkan lẹ́kẹ̀ẹ́ sọ fún wọn bá a gbọ́dọ̀ ọmọ ìmọ̀ olúwàbí tajẹ́ ilẹ̀ Yorùbá bọ̀dì tó dẹ́mi mọ̀ ni pé àwọn ọba yìí wọn ò dísáàbù ìdọ̀bálẹ̀ wa tó gbọ́ ọba yẹn tó tẹ wàá mẹ́tò sọ̀kúsọ̀ ń pa wá yẹn àwọn ọba yẹn tó sọ̀kúsọ̀ ń pa wá yẹn wọn ò dísáàbù ìdọ̀bálẹ̀ wa wọn ò dísáàbù kábíyèsí wọn kábíyèsí kí ló ń pẹ́ kábíyèsí kí láǹfààní wọn kí láǹfààní wọn ẹ sọ pé kí ní àǹfààní wọn kí láǹfààní táwọn ọba yìí jẹ́ kí ní àǹfààní àwọn ọba yìí kí ní àǹfààní wọn kí láǹfààní ọba yìí put in the group kí láǹfààní ọba yẹn àwọn dọ̀bálẹ̀ àwọn kí wọn kábíyèsí o kábíyèsí o kábíyèsí ọmọ nù rẹ̀kẹ̀rẹ̀ ìrùkẹ̀rẹ̀ onínú kẹ̀rẹ̀ fún kí ló ṣe fún wa lówó ni kí ló ṣe fún wa ṣé àwọn olóṣèlú fún wa ni àbáwọn ló gbọmọ àbójú kí láǹfààní wọn di oní ìta nídìí wọn fún lélẹ̀ pé tí Yorùbá tí yàrá jẹ Yorùbá kẹfún ẹsẹ àkẹsọ pọ tí wà pé o ìyàbọ̀ lè jẹ àwọn èèyàn mi o gbọ́dọ̀ wà fún yẹn ẹ̀yìn tó máa ń kó èké sí wa irú Olúwo sì àdáwọn kan ti máa sọ bá mo ti máa ń sọ lórí ètò tipẹ́tipẹ́ ìyẹn ò ń ṣe ọba lọ́dọ̀ tèmi gaiman lòun tiẹ̀ gaiman ni ibi tí ó fi pé mo lè dín gbèsè ayé ẹ̀ lọ́nà gbé débẹ̀ mo lè kó máa bẹ́ẹ̀ kó owó rẹ̀ pé èmi lélẹ̀ ẹni tó yẹ pé ẹni tó gbé lọ láti Canada ló mú pálọjọ kò ń pẹ̀lú ẹ̀sọ̀rọ̀ ìdọ́lá mẹ́ta Rẹ̀mí Morgan ló gbé Olúwo ló lọ pé ló gbé imọ́ ilé ìwò Rẹ̀mí Morgan ló gbé wọn ló fún mọ́tò ṣe gbogbo ẹ̀ nìbàdàn Rẹ̀mí Morgan ló mú gbé wá ìbọn kó ń di oúnjẹ ọba nídìílé ẹ má bọ̀ Rẹ̀mí Morgan ló mú gbé wọn ló mú ọgbó àwọn ọba Èkó wọn yẹn wọn ló mú kiri ẹni bá kó ajá ń bì Rẹ̀mí Morgan ní mo lè pe Rẹ̀mí Morgan mo lè pe kẹba gbọ́nsì mo lè pe torí fún kẹba gbogbo ẹ̀ Rẹ̀mí Morgan ló gbé bàtí Olúwo tẹ́ pé òwò ẹ̀sẹ̀ pé wọ́n lè débi tó mọ̀dé láyé ẹ̀ wọ́n lè dùn lẹ́fi tó fi ń bẹ̀bẹ̀ kúrò ń bẹ́ẹ̀ so ìyẹn àbọ̀ àbá ìyẹn ti ẹ̀ ń ṣe wa ná tó kò ẹ̀ bà mọ̀ pé wọ́n lè débẹ̀ láyé ẹ̀ nígbèsí ayé ẹ̀ mọ̀ pé wọ́n lè débẹ̀. tàlàkà máa ń ní àní tọ́lọ́ wa gbéga wá dìgbà tó jọba tán kò ní kọ̀ọ̀kan báyìí mọ́tò Rẹ̀mí Morgan ló ń lò ilé mọ̀lẹ́mọ̀ ló ń gbé Rẹ̀mí Morgan ló mọ̀ sọ́dọ̀ Ọbásanjọ́ ló mọ̀ sọ́dọ̀ ọba Èkó yìí Saheed Rẹ̀mí Morgan ló gbogbo àwọn ọba tó mọ̀ yẹn Rẹ̀mí Morgan ló mú kiri tó fi ní gbogbo connection òun pẹ̀lú Rẹ̀mí Morgan lé wọn sọ̀rọ̀ wọn pé ìgbà ní ẹ̀bẹ̀ sísọ̀ tọ̀rọ̀ wọn pé báyìí báyìí wọ́n yìí wá ilé tó ìyẹn tiẹ̀ náà so mi ò tiẹ̀ ọ̀rọ̀ yẹn òjò mi lójú náà torí pé nǹkan tó máa jẹ torí kò mọ̀ kó lè débi tó máa dé láyé ẹ̀ tó ń gbadé máa gbé agbádá ńlá kan lọ́rùn ọmọ pé kí lọ́wọ́ máa rẹ́rìí ẹ̀yẹ kéde pé ìjẹkújẹ kò mọ̀ kó lè débi tó máa dé láyé ìṣe mi àdéhùn mi ò kàn án fún ọba náà mo lè má sọ pé pé ìyẹn ń ṣọba Yorùbá àti yọ àwa Yorùbá àti yọkọ̀ lọ́ba nú tẹ́lẹ̀ náà tó bá dé lọ́nà mi a máa náwó sí báyìí báwo ni ṣe wà ókè o àwọn náwó sí yan ṣọba Yorùbá náà mo tó bá ní àwọn ọba Ìbàdàn elémùrẹ́gbọ́n yẹn ló bà mí lẹ́rù jù pé wá. ló bà mí lẹ́rù jù
bàbá mi Ọmọtọ́ṣọ́ you know me olóòótọ́ ọ̀rọ̀ níní ó bá ṣe rí mi mọ́ sọ mi ò kí bẹ̀rẹ̀ àti sọ̀rọ̀ tọ̀rọ̀ ṣèbí èmi ló kọ́ máa bọ̀ bá lé kí ló fà á ní gbogbo àwọn fọ́lọ́ àrùn lórí àwọn ọba yìí náà ni kí ni mo fi ń gba bullet kiri orí Facebook torí àwọn ọba yìí náà ni pé david hamilton kọ́ máa bọ̀ bá o padàbẹ̀rẹ̀ Yorùbá nation yìí inú mo múlẹ̀ ni pé kò sí àyè àti gbọ́ba kò sí bẹ́ẹ̀ gbàgbàlagbà gbogbo àwọn tó ń bá mi jà lẹ́ni lórí social media lẹ́ni torí ọba torí jòyè ni kí ló fà á ní mo fi kó ònà àwọn ìdẹ̀dọ́gbọ̀n àwọn ìdẹ́tọ̀ torí pé mo ní pé mo yín sọ̀rọ̀ fún àwọn ọba nílùú àwọn àgbàlagbà táwọn mo tó pé láì mo ní bá wọn ṣe láyé lọ́gbà àgbàlagbà ẹ ti mọ wọn mi bọ̀ kí ṣe pé nínú àwọn ọba àrùn yìí kí àwọn kan wà ní wọn tó pé ó tún dalẹ̀ Yorùbá tó ń dalẹ̀ Yorùbá àwọn ọba gidi wà láàrin wọn ọba gidi ọba lálùbáríkà wọn wà láàrin wọn irú ọba tẹ́jú oṣooṣù ọba gidi ni ọba wa nìyẹn ọba gidi nìyẹn that young ọba gidi ọba tó ń tọrọ ọba nìyẹn ọba tó ń tọrọ ọba fún Yorùbá yẹn tí wọn ìjọba rí ọba tẹ́jú oṣù yẹn tọ́ba rí mẹ́wàá ń jẹ Yorùbá animajẹ yàtọ̀ ń jẹ yìí ó take risk kò kíà wọ́n yọ wọn kò tiẹ̀ kíà pé nǹkan fẹ́ ṣe fóun kò pé ó support Yorùbá gbọ́ngbọ́n báyìí ni kò fẹ́ kí ìyájọ́ ọmọ Yorùbá ó sọ̀rọ̀ jáde àwọn tó kù lè sọ̀rọ̀ jáde ni they can wọ́n pé ìjẹkújẹ wọn kì í kó sọ̀rọ̀ jáde they cannot speak out ọba yẹn nìkan tó ọba dẹ́ pé tí mo lè fògùn ẹ̀ báyìí pé ọba ó dó pa bí ké fún Yorùbá ni pé ìyá gbọ́dọ̀ jẹ́ àwọn èèyàn òun ọmọdé bẹ́ẹ̀ lọ́ba náà young man ẹ̀yin àgbàlagbà kókó tẹ́lẹ̀ pé nǹkan lẹ́ẹ̀kẹ́ gbọ́n ju wọn bá yín lọ tẹ́lẹ̀ pé iṣẹ́ lẹ́ẹ̀kẹ́ ṣe òun lòun ló wá tún ṣe fún yín ẹ̀yìn tí wàá jẹ wá lẹ́sẹ̀ ṣé ó tọ́ sí wa lẹ́nu nìkan wọ́n pé kàmá yájú sàgbàlagbà kò tọ́ sí wa lẹ́nu kò ní ẹ̀dúró bí àbá ẹ̀dúró bí ọba ẹ̀ lè expect wa kápá àwọn àdàbà pé kábíyèsí ń bó kí ló ń yẹ kábíyèsí Olúwa máa tú àṣírí gbogbo ẹ̀yin kábíyèsí tẹ̀ ń jẹ wá lẹ́sẹ̀ lẹ́yìn tẹ̀ fẹ́ ká Yorùbá nation gbà because mi ò mọ̀ ní sí pé bóyá ẹ̀ rí pé ìyà ń jẹ Yorùbá ni kò yé mi bóyá ẹ̀ rí pé wọ́n pa Yorùbá ni kò yé mi bóyá ẹ̀ rí pé ó ti gbàjọba Yorùbá lọ́wọ́ ni kò yé mi. Ìgbọ́n àwọn gómìnà yẹn ẹ kóra yín jọ ẹ máa jẹjẹkújẹ ìwọ́n ń bàjẹ́ lọ ẹ̀ kíá òṣìṣẹ́ kò sí ọ̀gán wọ́n pa ẹ̀ wọ́n fi hàn ṣòwò olóńgẹ́rùn ní bábà ìṣọ̀gbọ́n ṣọ̀gá kórun ẹ̀ torí kò síṣẹ́ kò sí ọ̀gán ẹ̀yin ọba yín náà ni ẹ̀yin nínú yín náà níjẹ́ gbogbo ẹ̀yin ọba o mo ìtẹ́nu kí gbogbo nínú wọn ni àwọn tó dá wà náà ọba yẹn àwọn tó dá wà náà ọba yẹn bò kì í ṣe àwọn ọba tí oníjẹkújẹ wọ̀ tẹ́ pé politician ọba iṣẹ́ àwọn politician ọba wọ̀nyí ó dùn mí ó ṣe mí láàánú pé àwọn ọba kan lè jáde kọ́ńtọ́ fẹ́ condemn ìwọ̀n táwa Yorùbá nation ṣe kágbá Yorùbá nation ṣé ìlú dá ṣé àpapọ̀ afẹ́ pé ní 20 years ago ṣàkóso àbí 2 years ago ṣé àlọ́ afẹ́ kó Nàìjíríà and gbàdúrà fún God bless Nigeria last son now wípé àrùbí ó máa dá àfàrà mọ pé one day it's gonna change 20-30 years ago it's gonna change láwọn ọkọ máa ṣe until recently tàbí pé nǹkan ó ń worse everyday ni ó ń bàjẹ́ everyday ni and we say no we have to go out of this country we can't be with these people because the only produce Boko Haram tó máa ti ń jí báyìí náà produce Boko Haram níbẹ̀ ní ìlú ń bàjẹ́ sí everyday mo sọ ní last year tí mo ṣe ẹ wo àlùmẹ́ńjèrè àwọn tó ń bí everyday kí wọ́n bí kó jí láwọn kùtù kó gbé gbá báárà ọmọ kékeré ọmọ 4 years 3 years kó tó gbé gbá báárà dé lọ́wọ́ over 2 or 3,000 wọ́n wà lóde queue sáré ta gbangba tó lè gbé gbá báárà lé wọn lọ those are the future Boko Haram those are future
mo Fúlàní ẹ̀sìn tó máa terrorize ilẹ̀ Yorùbá so àwọn ilẹ̀ fẹ́ ká bá jókòó pọ̀ káwa báyìí máa lọ léèwé báyìí máa lọ kọ́ṣẹ́ báyìí máa da fún wa tí àwọn ọba yóò rí tí àwọn olóyè wa tó wọ ilẹ̀ Yorùbá àwọn lágbára Yorùbá yìí tó ń rí tó ń rí pé bí àwọn àtàwọn ń lo ìgbókò pé àwọn instigate àwọn èèyàn pé àwọn la fẹ́ divide Nàìjíríà torí pé èyí ti ń jẹ ẹ ti ń mu kí à pé ìyà ń jẹ àwọn nǹkan tiẹ̀ kí à pé àwọn kan wú tí ò rí half of them jẹ míl how can woman be jí kó má lo oúnjẹ kó oúnjẹ má jẹ sẹ́nu kó má lè jẹ kí ọmọ yẹn sick kó má lè lọ sí hospital kí woman be jí kó má lè rí ilé gbé kó má sọ abẹ́ bíríìjì ẹ̀ẹ́dẹ̀ rí yẹn o ẹ̀ẹ́dẹ̀ kí apá yẹn o bó tí ìlú bá dá ṣé yẹ ká máa bẹ̀bẹ̀ yẹn tí ìlú bá dá ṣé wọn yẹ kó máa bẹ̀ pé ẹ̀ṣẹ̀ ọ̀nà òun kí ló jẹ́ ẹ̀ṣẹ̀ ọ̀nà tí ìlú bá dá ṣé wọ́n bẹ̀bẹ̀ ọ̀nà nílùú yìí ni pé ẹ̀ṣẹ̀ ọ̀nà nílùú yìí àti wọn abúlé mọ̀ pé wọ́n ti stop wa ni àti wọn abúlé pé ṣé ọ̀nà yìí wọ́n lè ṣe lóru ni àti wọn abúlé pé ayémọ́lẹ̀ ń ṣe ọ̀nà ni àti wọn abúlé mọ̀ nílùú yìí ni fọ́tò ẹ̀yọ kan báyìí mo sọ fún fúnlẹ̀ ẹ̀jẹ̀ wa ń lo òyìnbó ní máa ń parọ́ gẹ̀já mi tẹ bá rìn lọ bóyá ẹlòmíì ò mọ̀ èmi jà pé mo rí pẹ́ẹ́lú ìdí ẹ̀ tẹ bá rìn lọ sí tẹ bá rìn lọ tí ẹ bá fẹsẹ̀ gbá ní orí pavement bá rìn lọ bá fẹsẹ̀ gbá níbi kíní pavement báyìí tẹ bá rí pé fort gọ́ọ̀mẹ̀ntì ni you can sue your local government ó ní coins báyìí ní wọ́n fi ṣe báyìí tẹ bá fẹsẹ̀ gbá pé kò smooth tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ you can sue them pé ẹ fẹsẹ̀ gbá ẹ ṣubú ẹ wúndù mo ti mọ kíní over 20 years ago nílùú yìí pẹ̀lú ọ̀pọ̀ ohun tí máa ń rìn lọ́nbí yìí sí ní street mi yìí ní kí ẹlẹ́sẹ̀ ń gbà tí máa rí pé wọn ò ṣe bẹ̀rẹ̀ dáadáa bóyá pọ́tò kékeré kan wà ń bẹ̀ bóyá wọ́n ṣe tó ṣe báyìí tí máa fẹsẹ̀ gbá tí mo dẹ̀ wound I'm free to máa sue wọn máa sue gọ́ọ̀mẹ̀ntì yẹn máa sue position fún mi. wọ́n á sọ fún mi nílùú ìbò tí mo wà yìí o wọ́n á sọ fún ẹ̀ fún mi tó dé sí kan àwọn èèyàn ń lọ kiri wọ́n bẹ̀rẹ̀ àwọn gọ́ọ̀mẹ̀ntì bẹ̀rẹ̀ lọ kiri wọ́n fi bitcoin ìdọ́wà fi mẹ́ṣọ̀ báyìí kódà kí ni a lè súnmọ́ sílẹ̀ àwọn èèyàn máa tó gbọ́n pé wọ́n sún wọn fún ìbọn tó méjì sọ àwọn dọ́ọ̀ ìdílé òyìnbó ń sìn àwọn àti mọ kiri wọ́n bá 20 years ago tó bá ti mọ right yẹn so ìlú yìí tó máa mú náà lọ sí bọ́ọ̀ pa náà bí yìí sí bọ́ọ̀ pa náà bí yìí tí mo gbé kàn sínú fridge bí àwọn ọ̀sán yẹn bí ti bá bàjẹ́ mo free máa sún wọn gbogbo wọn ló bàjẹ́ àbíkọ́ mi ń gbọ́dọ̀ kí ló jẹ́ bẹ́ẹ̀ wọn ò tiẹ̀ gbọ́dọ̀ dẹ́wọ́n rẹ̀ wò ni wọ́n máa tètè parí pé sọ́rí o gbàgbé wọn máa ṣe ẹ̀ mọ́jú ni wọ́n mọ̀ pé damages ẹ̀ máa sún wọn pé damages ni òkèlè tó rú ẹ̀ lọ́sílẹ̀ ìlú wa nílẹ̀ Nàìjíríà tó ti pé corruption bad government èyí ni la fẹ́ jókòó sí àwọn tí ò fẹ́ ṣe dáadáa àti tó pé a fẹ́ lọ àwọn kan lè criticize wa pé kí la fẹ́ sọ pé a fẹ́ lọ torí pé ẹ̀yin ń jẹ àwọn kan ò rí jẹ èmi tí mo wá jí mo sunkún wọ ìlú tí mo wà yìí ni tó ní wàá fún mi lẹ́nu ọ̀rọ̀ lẹ́ni ṣé kò ní máa dùn mí tí mo yà tí mo jẹ kí ló wá sí ìlú òyìnbó kó ló wá tó gbomi lójú mi kó ló sọ mí di èèyàn tó lè sọ̀rọ̀ láàrin àwùjọ tí mo bẹ́gbẹ́ mú. Millions of people tó wà ní Nàìjíríà tó ń jẹ ìyà tí mo jẹ ń táìmù ẹ̀ wà mẹ́rẹ̀ pẹ̀tẹ́. èlò lówó wáìkì èmi ìtòrí bẹ́ẹ̀ ó kú ọ̀ skul ó gbọ́ ọmọ ìpínlẹ̀ fún ìgbésẹ̀ wáìkì èlò ni free education ló wẹ́ fi lè kó jẹ́ ṣé àwọn àsanwó wáìkì ń lu yìí ní ẹ̀sọ́ bí àsanwó wáìkì ń lu yìí ní. bọ́mọ ìbálò skul nílùú òyìnbó wọ́n fọlọ́pàá ààrẹ ẹni ṣé àlówó ẹ̀ Nàìjíríà ni. So gbàdúrà rẹ pé gbogbo nǹkan mẹ́rin ò work àjọ pé no we cannot continue like this àmọ́ bí ìlú ṣe ń run let us have our own small nation tàbá ní kàlẹ́ ṣe bí bóyá ṣe ní civilized world is civilized country kí a máa jẹ àwọn èèyàn wa kí ẹtí ò lówó alọ́sọ́sọ́jù ẹtí ò lówó alọ́sọ́sọ́sọ́ I live good life ẹtí ò nílé èèyàn wọ pé kò ẹ̀ṣẹ̀ látùsùn ta gbogbo nǹkan plan fún mi pé ẹ̀ṣẹ̀ ni fún ọmọ Yorùbá láti máa nílé lórí pé máa sùn kí lẹ́bí ìgbé country flat tó ṣe kiri ìbò ìlú òyìnbó yìí ọmọ wọn gbọdọ̀ sùn ta ni wọn lè tó bá mu drug nìkan tó pé ògbélé àwọn ìmí tó wẹ́ pé council ó lè fi rent tó pé mu drug abẹ́fẹ́ bẹ́ẹ̀gì níta
wọ́n lè fi ilé tiẹ̀ rẹ́ǹtì tó kó lè máa rówó fún blood drug yẹn gọ́ọ̀mẹ̀ntì ò fẹ́ kí ọmọ wọn sùn ìta tó wà lè gbé bíríkì padà dání yóò àná ẹ̀ṣẹ̀ ní pé òun sùn ìta ẹ̀ṣẹ̀ ní pé òun sùn ìta lórí gọ́ọ̀mẹ̀ntì nàìjíríà lórí bẹ́ẹ̀ pé ọmọ nílùú ni ẹ o tó bá sick wàá jókòó tẹ wàá pè é máa bọ̀ ọ́ mo sick ẹ máa bọ̀ ẹ́ gbé mi ẹ gbá kan ọkọ báyìí báyìí ní ọmọ àpòmù pàápàá débẹ̀. mo ti débẹ̀ kí ló fà á tí irú ọ̀dẹ̀ àpò nàìjíríà òun la rí lọ pé thank you to you see God bless you long time how are you òun la rí lọ pé we have to move out of Nigeria pé a fẹ́ ní Yorùbá nation sí ẹ̀ṣẹ̀ láti sọ bẹ́ẹ̀ ni tí a rí pé àwọn kan produce alimẹ́ńjèrè every day àwọn produce fúnṣọ́ Boko Haram every day fúnṣọ́ herdsmen every day tí àwọn kíá àwádẹ́ ń kíá fún so ẹ̀mọ̀ ó dangerous fún wa náà ìwọ ń lọ léèwé ìwọ ń lọ léèwé ìwọ ń kọ́ṣẹ́ ìwọ ń bìtì láìfọ́ ẹ àwọn kan jókòó wọ́n sùn wọ́n jí wọ́n gbé àpótí kí náà ní àwọn tó máa attack later in life nìyẹn tó bá ti wá nǹkan ṣe sínsìn wọn láti pé no we cannot come like this tẹ́yìn ò bá fẹ́ ṣe ọ̀dọ̀ tí yín náà yẹn láwọn dem bìtì life tiwa ó bẹ́ẹ̀ ká kọ́ máa lọ́n lọ ẹ̀ so anybody tó bá ní common sense tó bá ní ọgbọ́n orí nínú àwọn tó gbéra wọn ní èlé tiwa yìí wọ́n mọ̀ kó táwa ń jà fún tí ẹ̀kọ́ wọn tó pé ojú òkú kan níbi kan pọ̀ dẹ́mu wa tó like useless àwọn fẹ́mi wọ̀nyí fẹ́mi wọ̀nyí useless man pé bẹ́ẹ̀ nígbà àgbàjà bí àmìlà kí ẹ̀ náà condemn this animal tó kọ́ àwọn ọjọ́ wọ̀nyí wọn mo tó bá jẹ́ àwọn tó ń jẹ́ fẹ́mi wọ̀nyí I'm sorry I don't want to lose my anger. Can you get me water please? Give me a glass of water. Let me try to because ó ti kí ni máa jẹ́ kí n máa ó ti kí ni bẹ̀sí jẹ́ kí n gba aggressive which I'm trying to control my temper because tẹ́bá nù kọ́mọ̀ iṣẹ́ kò ní máa bàyàn ọ́nú jẹ́ èyí gbẹ́nu bọ̀ndùbọ̀ndù wọn gbẹ̀dẹ̀ àbí àmìlà ó gbẹ́nu bọ̀ndùbọ̀ndù ó condemn àwọn ó compare àwọn pẹ̀lú terrorists that animal that boy that useless boy tó pé ọlọ́run fún opportunity kan ó wà wọ́n sọ ẹ́ di speaker house ó wà lẹ́nu rẹ̀ ó kọ́ gbẹ́nu ranu ó gbẹ́nu òṣì kan so fi bẹ́ẹ̀ lọ máa bú sí ni who is it kí ló wà pẹ̀lú bàbá yẹn náà this idiot tí wọ́n pọ̀ lè tẹ̀lé tó máa dé láyé tọ́lọ́ dẹ̀ tó gbé débẹ̀ ó dé òkú tó yà ga wọ́n sọ pé àwa ó kọ̀ pé àpò terrorist this animal tó pẹ̀lú ìgbà pàjáwìrì àmìlà àwọn olúwa máa dúró ti àwọn olùtẹ̀ Yorùbá ló máa fojú wọn hàn torí pé inú wa ò lè dùn tí àwa bá ro bí tiwọn bí àwọn ṣe ń ronú àwọn Fẹ́mi Gbàjàbíàmílà táwa bá ro bí wọ́n ṣe ń ronú àwa ọ̀dẹ̀ nígbèdè àníyọ̀dí olúwa kẹwàá wọn bá a ṣe tálíkà ohun tó mọkùnrin láyé láti bá wọn ṣe mọ́tò bá táwa lórí ṣéò náà àtàwà lóyìnbó ibi ìyàwó jẹ́ wà àrùn jẹ ọjọ́ pé at least ẹ̀mẹ́ta jẹ èdè but mọ́tò bá púpù back home Nigeria ṣé wọ́n enjoy ọ̀gá táwọn enjoy ṣé wọ́n enjoy ẹ̀ tàbí ọlọ́mọdé ká sí pásíkì sí no matter any sickness tó lè tún láyé yìí oníwèé o wọ́n yìí máa tìjẹ́ lọ síríìtù àìpé ambulance yìí máa gbé ẹ wọ́n yìí máa treat ẹ kí ló ti rò lè àpò Nàìjíríà òun làwọn ń jà fún pé tó bá gba Yorùbá nation wa gbogbo nǹkan báyìí a lè ní kí ẹgbẹ́ àkànjíṣe lọ́kàn pé a fẹ́ gba Yorùbá nation ẹni tó bá rí stable tó ní decent and correct wà lóko òun bú àwa tí à ń jà fún Yorùbá nation ẹni kó lọ check brain ẹ̀ wò náà pé nǹkan táwọn fẹ́ jẹ yóò jẹ́ káwọn kíá àwa dẹ̀ rí olúwa kẹwa wà ń jà fún àwọn tiwa Nàìjíríà à ń jà wà rò pé a ti ń jẹ àlejò mẹ́ta àlèmọ orange juice mo sọ fún mi pé àwọn kan bíi méjì tí mo mọ̀ láti Nàìjíríà àwọn èèyàn mi tí mo mọ̀ láti Nàìjíríà wọ́n ní delay fọmọ ní Nàìjíríà wọ́n ní Igbo guy wọ́n ní Yorùbá person wọ́n delay fọmọ ní Nàìjíríà I'm telling you my brother and sister kò sí ògùn tó ti lò ní Nàìjíríà kò sí ògùn tó ń lò ní Nàìjíríà Ọlọ́run bẹ̀rẹ̀ gbọ́dọ̀ tí mo sọ fún yín tí má pọ̀ lálẹ́ nínú ọkọ̀ ìkọ́ lè má gbọ́ ọmọdé mo sọ yìí. But I was not getting one this guy on the bros
Only the thing where I not go do. Only I do amazing. Only not where I not go with my wife. Only I do. This is not Greek. Only where I can't go lead it. Go buy orange juice, buy milk, buy milk. I don't know when my wife get pregnant. The same thing did you about lady too. Wọ́n lo wọn gan gbàdán dèlú yìí o torí pé wọ́n jẹ oúnjẹ tó dáa. Wọ́n lè lọ sí Lidl lọ ra orange juice tó tán mú dáadáa milk fresh milk wọ́n mú wọ́n jẹ oúnjẹ tó dáa lára wọn bí wọ́n dára need. Kí ni ẹ produce ẹ? Wọ́n ṣe ọkàn wọ́n fi ń soyún wọ́n fẹ́ gbọ́n pọ̀. Èlò náà ta ọkọ wọ̀nyí èlò náà ta 19 èlò náà ta fresh milk. A glass of lemon like pé wọ́n bí lè máa mú ẹnu ta but o tó bá lówó ni ló lè gbogbo ẹ̀ ní Nàìjíríà àbí tó bá lóko jẹ́ níbì kan ń dé lóyìnbó wọn ló kọ́kọ́ o tó pé the environment ó change life wọn wọ́n mú orange juice wọ́n mú milk wọ́n jẹ oúnjẹ tó dáa gbogbo tí ara need and produce wọ́n dẹ̀ lóyún àmì ìjìnlẹ̀ lóyún. Telling you, many things ẹlòmí tó kú Nàìjíríà kò yẹ kó kú. Mo tọ́ fún mi when I was máa fẹ́ra mi ṣe gidi fún yín bíi ká ló fẹ́ pọ́ fún gbogbo àwọn tó mọ̀ mí wà bíi náà. Ó bẹ̀rẹ̀ sí sick every day because ìrònú lásán fẹ́ pààyàn ní ẹjọ́ pé olówó lọ́wọ́ gbogbo tó lẹ́wọ́ wọ́n fẹ́ sẹ́rìn. God will run a moto. Wọ́n kò tó ní kọ̀ ó gbọ́n lójú yàn ní for a bad system. Mo sick. I have 1,000 naira with me. With someone time with that number here. Maybe just hospital. Leave the other one, the one in the flat. Because they want to go to hospital. My hospital, 1,000 my free card hospital. Tí máa bá káyì tó ṣe mo gbé onírògùn ní ṣé mo ní jẹun mo lè ló ń jẹ mi ní ọ̀kan mo lè ní 1,000 pẹ̀lú mi. Wọ́n wá dé gbọ́dọ̀ tuntun mo ní Maria mo ní I like àgbo mo ní I prefer àgbo irọ́ mo pa ọmọ ìlówó ni o mo ní mo prefer àgbo ìyà ló ń jẹ bẹ́ẹ̀. Mo wá rù tún báyìí ó dé lọ́gà ìdúgbò tí mo bá mi gbé mi lọ sí test ọ̀rẹ́ mi kan tó gbé àtúnyẹ̀ lọ sí test ni èmi lè rí ẹgbẹ́ pé mo láì gbó bẹ̀rẹ̀ gan-an. Mo oríṣiríṣi máa ṣe dáìmì mo bẹ́ẹ̀ mo ti kó èjì ní tó mo rù tán báyìí ni ìrònú pẹ̀lú gbogbo àrùn oúnjẹ gidi jẹ gbogbo everything dán fún yàn big boy ẹ pé bí pàtí ń gbé mi jáde everything ó kàn dẹ̀kọ́ náà ní ó sì gbọ̀ngàn bàjẹ́ fún yàn ó bàjẹ́ fọlọ́ta yàn mo rù mí lọ́sọ̀ọ́sítù ẹ̀rù ń bà mí fún amẹ́rà àgbà tó jẹ́ sẹ́kọ̀ pé kí lọ sí test lásán mo yẹ bí ọmọ déètì ní ẹ̀rù bẹ̀ sí ń bà mí. Mo dé ìlú yìí tí mo jẹun tí mo ṣe wẹ̀ báyìí kò ju ọ̀sẹ̀ kan ojú mẹ́sìn padà pọ̀ ní gbogbo everything kò sí nǹkan tó ṣe mí o ibodè sick every day in Nigeria kákó wà Nigeria by now bóyá màá ti wà ní cemetery. Ẹ mo yé àwọn èèyàn tó wà bóyá tó mi wà ní táìmù ẹ̀ mọ̀ tó wọ́n pọ̀ bẹ́ẹ̀ ní Nigeria lọ́wọ́lọ́wọ́ tí mi wà ní táìmù yẹn lọ́wọ́lọ́wọ́ ẹ̀mú yàn tó ti kú bẹ́ẹ̀ tó ti dolóògbé tó ti kú torí carelessness gọ́ọ̀mẹ̀ntì ní Nàìjíríà. Mo lè dé ìlú onílù under at least 1.5 years ìmọ̀dé mi wẹ̀sẹ̀ mo lè ṣe gbẹ̀rẹ̀ ayé mo lè ṣe tí mo expect pé ọlọ́run tí mo ti ẹ̀ dream níbi tí ayé mi mo lè ṣe. Ìṣègùn testimony ni ṣé ẹ sọ pé màá wá jókòó wọn á máa wọ pé ìyà ń jẹ àwọn èèyàn mi kan mi wà níjà mọ̀ pé kí ló fà á because we have bad government. Bóyá bábà ní ẹni o bóyá tailor ní ẹni o for 6 months 1 year kò sí náà ṣé mo ní jalè ní tí o lè smith kankan àwọn ibi tó jalè kí lè gbogbo nǹkan jalè mi tó fọmọ ṣe ó kí lè gbogbo wọn but system will force them to do what they don't want to do. But tí yẹn bá jókòó for 1 year tẹ́ pé bóyá tailor ló kọ́ bóyá bàbá ló kọ́ bóyá nǹkan ló kọ́ ni o tí o lè síná tí o lè lówà lọ́yẹ̀ nítorí náà kọ́ àwọn táwọn á lo òyìnbó
ni àwọn èèyàn wa ń gbádùn ẹni tí ò ní lo ìbò ńkọ́ tẹ́mì àwọn tó ń enjoy ní Nàìjíríà lẹ́ni tó enjoy ní Nàìjíríà lẹ́ni àwọn tó yàn máa ń para ìjà mi àwọn tó níyàn ń lo ìbò ló ń gbádùn jù because people àwọn èèyàn wọn tó wà bí àṣẹ ìlówó fún wọn ẹ̀sán ó léyìn o ẹ̀rọ ọmọ léèwé o oògùn eléyìí o oúnjẹ eléyìí o ẹlẹ́mí tí ò níyàn ńkọ́ àwọn tí ò níyàn ń lo ìbò ńkọ́ tí ò lè ní mísì kankan tí ò lè mísì kankan. But we have bad government in Nigeria. Kí ló dé fa ni pé àwọn asínwín àti wòye ká kó sí position of authority tó ń lù wá àti pé kí a fẹ́ ṣe mọ́ ẹ jẹ́ ká máa lọ́n lọ wá dógún àwọn elite Yorùbá tá expect kó dé ogórí wọn pé kó support wa àwọn ló tún bó against wa. We have a lot of work to do about Yorùbá tẹ máa gbọ́ mi lọ́nà lálẹ́ iṣẹ́ Yorùbá yìí ẹ má fi iṣẹ́ kéré o iṣẹ́ ńlá ni. Mo sọ ẹ̀kọ́ mo ní Olúwa mi má sọ fún yín léde pé amagba kí ni ọ̀la amagba léde mo kàn parọ́ fún yín ni Olúwa ló mọ ìgbà àsìkò àkànní àní dúró ni pé Olúwa jẹ́ ọ̀dẹ́ ìgbà amagba information a gbọ́dọ̀ ṣe ní iṣẹ́ àgbọ̀dọ̀ but no matter any intimidation no matter any blackmailing we have to continue working we have to expose these evil people to put no Yorùbá nation Yorùbá láàrin wa àwọn elite wa. People like Femi Agbanyabia, people like Femi Viva, Femi Fani Káyọ̀dé. People like just bad or bad. Àwọn ọba wọn, lọ́pọ̀ àwọn ọba òṣèlú wọ̀nyí. We have to let people know pé àwọn olè ọ̀tá Yorùbá ni wọ́n. Tí wọ́n bá ti ń jẹ làwọn mọ̀. Ẹ má rí wọn. Ẹ má bu ẹ má ìṣọ́kẹ́ bú ẹ má ṣe kò mọ̀ pọ̀ ẹ má regard don't claim them as ọba ẹ má regard as ọba ẹ má dùn bá lè fún kí ní wọ́n pẹ̀lú ọba.